fàájì lọ́wọ́ báyìí. Just tell me where you are so we can have fun today. Hello, Baba Show. Orí ètò làwà kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Irọ́ mi ìgbé sórí ètò. No. Irọ́ kò rí bẹ́ẹ̀ lénìí. Ọ̀rẹ́ bàbá wàá ṣeré one love. Àmì Ọlọ́run bàbá. Tún ṣọdún lé. Lóyà náà let's go there. Ẹ jẹ́ àtẹ̀lé tó yẹ àwọn tèmi ti ń dáhùn. Ẹnìkan ní ṣé Dallas, ó yẹ àwọn ti Dallas nìyẹn. Ajá àwùjọ ẹni. Adé Lagos o, máa fẹ́ Ọlájúmọ̀kẹ́. How Lagos today? How your side? Ó yá Spirit Soap, Abẹ́òkúta ilẹ̀ yìí wà. Olúwatóbi àti ẹni àmì London. Wow. How is the Queen today? Say hello to the Queen. All our signation in Ogun State. DJ blah 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 Zazodloviday. Mi rí kàdáda o. Àwọn kan rẹ̀ ni. Tell me your location in Nigeria today. Where are you located? Ibo lẹ ti ń ṣọdún. Ibo lọ́dún ti bá yín. Mo mọ̀ fọ́dún ayọ̀ lẹ́ ń ṣe. Ọdún ìlú wa máa ṣe láti Èdùmàrè. Where are you? Just tell me your location. Bóyá màá ní kán deliver kankan fún yín ládùúgbò yín bẹ̀ yẹn. Tí n bá ti mú yín ajẹ́ pé Uber ò lè ládùúgbò yín nìyẹn o. Uber ò ṣiṣẹ́ nìyẹn o. Just tell me your location so that we tell you. So that we can say something. Ní kò ṣiṣẹ́ lénìí. Yébàdìbà. Instant kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Watching all the way from Egypt. Wow, we love you. Blessed underscore boy. All the way from Egypt, we see you. Ibadan la Queen Ayinke. God bless you, front and back. God bless you. Oluwatoyin. Great last Lagosian. Great Aposhian on. Great gbàgbàgbàgbà. Great lé wọn. Kí ló ń ṣẹlẹ̀ gangan? A ṣe àyè ìṣọdún nù. Ó jẹ́ kí n rántí ìgbà tá a wà ní kékeré irú báyìí ṣe á ti máa kiri ọdún lọ á ti máa padà dé. Bimbo Lamas, yes, all the way from Queen's Palace. From Ìlọrin ẹ̀yin tèmi nílọrin ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà fà. Ìlú tó súnmọ́ àlùjọ náà. Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà. Ìlọrin ní. Ẹ bá mi wá níṣẹ́ ìjọ nítorí ọ̀rọ̀. Mo ń ṣeré ju Pasuma lọ. Irinṣẹ́ ló ń dà mí láàmú. Bóyá Pasuma ló máa sọ ọ́. Ó mà ṣe o. Má ṣe yẹn o. Ó mà ṣe o. Àbùkà tó tẹ́ pa. Ẹ jẹ́ àgbọ̀ mi. Àbá. Everybody, always enjoying your program. Thank you. We love you too. Ola House of Fashion. Shaggynet, we see you. Yeah, you know it. What is song? Anything is allowed. Shaggynet, how you doing? Just tell me your location. Tell me where you are based in Lagos or in tell me where you are based in Nigeria. Tell me your location. Anywhere you are in the world, just tell us so that we can say hello to you. Take it personal. All right. As soon as we have our guest online, we'll bring him live. We are bringing Afford, the Nollywood actor, producer, and the director. Queen Ayinke, ẹ kú ọdún lọ́hùn yẹn náà o. Abọ́sẹ̀dé ọmọ tó yọ̀ sí àkú ìyèdùn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n máa tọ́ bọ̀ mí lójú. Ola House of Fashion, I'm in Lagos. African Archive, thank you for joining us. We see you, we love you. Abọ́sẹ̀dé ọmọ tó yọ̀ sí. Okay, my Muslim brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We want to say Alhamdulillah for the completion of the Ramadan. Some started with us, but they didn't end. Yeah, I think better to follow one. And as this month will be Ramadan,
àtúgbà pé 30 gẹ́gẹ́ kẹ́ bá lè mọ̀ pé God is great. Allahu Akbar, Allahu Akbar kabira. Gbogbo nǹkan tá a dẹ̀ bèrè pátápátá nínú Ramadan yìí lọ́lọ́run ṣe fún wa lágbára Ọlọ́run, because we have enough time to stay at home, to call upon him, to pray, to do everything, just to stay holy. Bẹ́ẹ̀ni, for me, I don't know. Yes. So Ọlọ́run dẹ̀ máa gbàdúrà wa lágbára Ọlọ́run. Àní ṣàṣetì o. Masalam. 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 Tutu sugar babe, yeah. Mi ò mọ̀ mọ́ o. O máa mọ́ jò. Wọ́n sọ mí dà bẹ́ẹ̀ ni o. Pákéjì mà ní. Mi ò mọ̀ mọ́ o. Pákéjì mà ní. Total package gbó. Whole vibe gbó. O máa ń pákéjì ní. Wọ́n ti jẹ́ lọ́sí o. Ẹgbẹ́ sókè ìjọ mo fẹ́ jó sí. Ọlọ́pẹ́ Àjàlá. Láíláyé. Láàrin ní ìgbọ́. Ìbàdìbà. Ọlọ́pẹ́ Àjàlá, we see you. Allah signature, wa alaikum assalam. Triple events. Good evening to you guys. Good evening to you too, bro. Zaki, Mr. Zaki. Estella Mama, we see you. Ẹ káàbọ̀ sórí ètò. Ó fàájì lóòótọ́. Oya now, Raji K. Oya Mistura Mama, we see you. Sílẹ̀, out your side. Mọ̀mọ́nù, akọ́dún akúyèdún. Àmọ́ wá jẹun pé àwọn ọdún tá a bá ti parí ètò. Àwọn ọdún jọjú omi súrà. Àwọn jẹun ọdún. Salamu alaikum. Tóyìn Mọ́súmọ́lá omi tó ń wọlé láti ìyàwó làbá ẹgbẹ́ yọ dànù. Oya Estella Mama. Mama náà ń gbé. Àwọn fàájì ti pọ̀ o. Tóyìn Mọ́súmọ́lá will see you bẹ̀kẹ̀tẹ̀. Mr. Togbere gbé don't get jealous o. You are also doing okay. Èmi okay atọ́. Eléyàn ṣe. Just okay is not okay. Eléyàn tó bá bá ẹ̀ ẹ wá lè ní just okay. Just okay. Okay. Ó yọ lọ́rùn. Ó yá ẹ fún wa ní abẹ́jọ́. Mo ti sweat. Mo ti dáná. Ẹ jọ kí ẹ ti jó báyìí, ẹ jẹ́ má gbà á. Notification ń bẹ̀rẹ̀ kúrò. Okay. Báwọn kí náà ṣe wọlé yẹn mọ̀ fẹ́. Ó máa ma disturb. Ṣùgbọ́n lọ. Òbí ìrí ẹni. The first, ta ló kọ sí bàbí. Òun kọ́ nìyẹn o. Mi ò tí ì mọ̀. Ṣó fẹ́ dì náà? Ìyàwó ti tó orí sáà. Ìyá òkè jàre my brother, ẹ ṣe jàre, àwọn tèmi nìyẹn. Eléyìí bọ̀ ọ̀kọ́ bá o. Àwọn méjèèjì fọwọ́ ọ̀pọ̀ ìpè tí ó ti ká ń gò jàre kí ló dé. Mo ń jó ọ ní ìyàwó àti máa ń jó níjó. Yorùbá àtijọ́. Princess Olúwatóyìn òun rè. Wọ́n ní you are both doing well. Ọyìn náà ló lè parí ẹ̀ ẹ ṣe jàre. We see you. Oya let's go there. Jẹ́ ká ìṣàkóso èrègbè you are doing well. Thank you jàre àwọn tèmi nù. Òwú tó wá mú àrùn. Jẹ́ ká mú mi, jẹ́ ká wò, yá padà sókè, èyí gbàdìgbà ọwọ́ ọ̀kọ̀ọ̀kọ̀. Àwọn ojú òyìn máa mú ìmọ̀lọ́ tó wà ń bẹ̀rẹ̀. Àwọn méjèèjì wọn tó wọ́n àyè pọ̀ gan. Kọ́kọ́ máa tún lè lọ́wọ́ yẹ̀ ìṣẹ́kùn, ó ti yọ ẹni tó yẹ kó wá. As soon as we have our guest online, we bring him straight so that we can start the program. Our guest today is going to be hello, Titilayo. Kí Ọlálẹ́yẹ. Kí Ọlálẹ́yẹ. All the way from London ni àbúrò wa ni. Àbúrò wa ni. Ṣé bàbá mi tẹ́tẹ́ ẹgbẹ́ fòmù sí náà jáde? Ẹ̀rẹ̀ sí náà. Where is our guest? Our guest is going to join us anytime from now. Afar, your guests are waiting on you. As soon as you are live, let us go. Let's go live with you. Aha. As soon as you're online, let us know so we can have you. Ìjọ
àsálàtù la máa gbélé náà. Our guest is going to join us now. Gba àwọn oníjọ̀gbìn wọlé ìlú fẹ́ jọ. Ìyẹn náà gbé dáa sẹ́wọ̀n. Alright. Okay, while we are waiting on it's good o kina kọsẹ wapa awa okay. Princess Oluwatoyin, it's good for your body mi kò gbèrègbè ó tiẹ̀ dá wọn ní ìdí ẹ̀. Fún kí ni ẹ ṣe jó yẹn àbí? Dídí makeover mi kò gbèrègbè you look good tonight. Nítorí ti pàtó sílẹ̀ báyìí yé nígbà tó èdè òní good. How my sister give you salad food? Mo fún o, iyan kókò ni o, iyan kókò. As soon as you have a phone, we go online. Báyọ̀ bílíọ̀nù. Ẹ̀kún ọdún báwo lọ́dún lọ́dọ̀ tí ló yẹ jẹ́ ká máa chat náà kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe ṣọdún lọ́dọ̀ tí yín ó yá ẹ jẹ́ ká máa jọ sọ báwo lẹ ṣe ṣọdún lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn ní ọ̀dọ̀ tí wọ́n bẹ̀ àwọn òkìdì àwọn òlè lọ́mọ́ṣáláṣí so báwo lẹ yìí ṣe ṣọdún ó yá let's gist. Babylon, Billion. We're not going to talk about the movie today. We are not talking about the movie today. We're just going to talk about the movie industry and how to go forward, and the business part of the movie industry. That's what we're talking about today. If there was no radio prayer in Lagos, okay, stop it. About the application. Yes, so we're not talking about the movie today. Okay. Ẹnikẹ́ni má sì mí lọ síbi ìjà. Ó jẹun sí lébi lóòótọ́. Ìbá. Wọ́n ti ṣàbòsí. Ó wà lára aṣá àti ṣe ojú ẹ̀. As soon as we have afford online, we will bring it on and we'll have fun immediately. Àgògò kó máa ró kó. Ṣé wàá lébẹ̀ yẹn? Ẹsẹ̀ là. Ó yá ní sí. Àìsọdún lẹ́mi o. BG makeover, you know she's not a gentle lady, you know that too. Bẹ́ẹ̀ni bàbá fún wa, ṣebí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Tó ń gbọ́, wọ́n ti ń bú ẹ o. Are you sure you observe this fasting with your cheeks coming out? And my bum too. Everything.
music came out. Amazing Paula, all the way from Houston. Amazing Paula, we see you. Ìjọ nìkan mo mọ̀, mo náà the way from Houston. Ìjọ nìkan mo fẹ́ kó máa jó. Ìjọ nìkan mo fẹ́ kó máa jó. Jẹ́ ká gbóhùn Sàláwà tó lọ lọ́run. Sàláwà la sanwó fún àsanwó fún wọn. Ọláníyàn tó sìn ọmọ ẹlẹ́nu ń mú yẹn. Ọmọ ẹlẹ́nu ń mú yẹn. How are you? Mo rí gèlè tó wé lónìí lórí ètò mo ní kí ló dé gèlè ẹ̀ka lórí gèlè ọdún ẹ̀ lónìí lágbára kí ló ṣẹlẹ̀? Ó ń bí ẹ tẹ́lẹ̀ jọ̀wọ́ fọwọ́ wọ́n. Màmá ronú sí i. All the way from Izerimo. Izerimo wàá ṣeré àwọn tèmi lábẹ́ àtẹ̀tù nìyẹn ń sírí mọ́. Àwọn tó ń bá ẹ jẹ, àwọn tó ń bá ẹ mu. Yé lórí yẹn. Ẹ̀jẹ̀ bá mi jó o. Who said that voice though? Wọ́n tún yà wọ́n. What happened to my voice? Táyọ̀ ohun Who are kọ̀lọ̀kọ̀lọ̀. you? If you don't want me to delete you, that princess Oluwatoyin, what happened to my voice? Wọ́n lóhùn ẹ̀ wà rẹ̀. Yay! Salawa in the building. Salawa in the building. Àwọn dà. Salawa in the building. Ṣó tán? Ẹ ti ń bínú. Ṣó tán? Ẹ ti ṣí. We are expecting Kule Afod to join us live. As soon as you're live, we'll go on the program straight. Minnesota ni bàbá wa. We are in Texas. We are in Dallas, Texas. We are in Dallas, Texas. Oh, God, good. Ọlọ́ ìmọ̀jó. Ẹ̀yin náà mọ̀jó ọlọ́tẹ̀ amúrazì ọlọ́tẹ̀ ní. Èmi rẹ̀ bí kan wà kàkún ìlú. Yé ìró ti tú tán. Amúrazì all the way from Chicago. Òun ọ̀dọ́ àwọn tó bá ìró wọn máa ń tú. Yes, so we are staying safe. You're staying safe. You're staying safe. You're staying safe, bro. Who is this person? Ẹ bá mi lé kúrò mẹ́. Alẹ́ ni ẹ̀kọ́ mi àbí. Princess Olúwadé kúrò lọ́nà àì. Ìwòkú rẹ̀ ń wò. Kókó rẹ̀ ń wò. Ẹ̀kọ́ lórí ètò ìwòkú rẹ̀ ń wò. Ó yẹ gbèdìde. Gbèdìde lórí chair. Wọ́n mọ nǹkan bá máa ń jẹ́ kí n jó. Ẹbí wà láwọn náà máa ń jó. Èmi ò dẹ̀ tí ì rí kọ́ọ̀pù kankan láti fi tẹ̀ lọlẹ̀ ẹ̀ mọ̀. Ó yà wà fọ́ọ̀dùdà mo ti tó gbogbo tó mọ́ o. Ó yà kára bá wọn ká ìpínlẹ̀ ẹ̀kọ́ ti lọ sùn. Bàbá Adé ní ìyá ìlà Adé mi o, ọmọ aráàlú máa jóná ṣúrù o, ẹ tọ́jú dẹ̀kú tí máa kàrè kí sàkọlá. Ọkọ̀ bá sì ra kù bàbá náà ìfọ̀ o, ẹ tọ́jú ọ̀làrí iwájú sábì ojú mọ̀ o. Ọmọ ọ̀làdá ni ọmọ wọn ní lájíkì, ẹ tọ́jú Olúṣọlá lábàárí ìyàwó, àná bá ń wó sẹ́mi o, ní kò dùn orí kú o. Ọkọ̀ rí sí máa kù bàbá rúkì. Rọ́kì kí ló ń rọ̀ kìyàn tí ò mọ́jú ò ló ń rọ̀. Gbogbo èyí tẹ sọ pé mo ń jọjà ẹ ṣé gàrí. Ẹ fọ̀tẹ̀ sílẹ̀ o. Mr. Kòkó ìgbẹ́ lẹ́sìn your dancing steps. Mo ń boot lọ́wọ́. Ẹbí wà láwọn náà máa ń jó. Mo ń boot lọ́wọ́. Ẹ ṣé gàrí Princess Olúwatóyìn. Yes. Any law 22. You are waiting for what? Are you waiting What for? are you waiting for? What are you waiting for? Ijó Mr. Kògbérègbè. Èmi lọ́dún ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Báwo lẹ ṣe sọdún lọ́dọ̀ yín? Gbogbo àmọ́ bó ṣe ń lọ. If you want to join us online, let's have people online, right? Oh yeah, yes. Oh God.
Ó yá princess Olúwatóyìn ó yẹ jó náà. Abẹ́rí. Ó yá Androde yẹn wá sódó bẹ́ẹ̀ bẹ́ẹ̀bú. Ṣé kan ṣe rí láwà o? Ìmí lérí kan wà kakùnrin. Máa dàgbà máa jẹun ọmọ. Lájọ máa gàrà fa ọdún. Ọyá náà ní sí. Ẹ̀rẹ̀rẹ̀ ẹgbẹ́ mi. Ó ń wá katapila tí ó máa gbé wù jáde o. Wọ́n là ń tẹ́ lọ́kùnrin. Àwọn tí wọ́n tẹ̀ lọ́kùnrin. Àwọn ó máa jẹ́ ya òkété. Èmi kí mo tẹ̀ lọ́kùnrin. Ó yá ọjọ́ ká wá fọ́ọ̀dù lọ. Ẹ bá wa wá lọ o. Yembes 54. Ẹ bá wa wá lọ. Good evening my sister. Ó yá. Ẹ bá wa jọ̀wọ́ jó yín yẹn. Listen to me. Everybody dance to my music. Káṣe ìdílé Oh yeah, fún wa lórí mi. Go to your Instagram and chat us out. Ìlú lẹ́gbọ́ ṣe ní ẹ̀. Ó yá ṣé wàá mẹ́rin. Ẹ̀yin ti pápá. Bẹ́ẹ̀. Ìlú tó pọ̀ jù. We are trying to get afford now. We're trying to get afford. You're always going to class. As soon as we have afford, let's have afford. Afford, we're waiting on you. Let's go live. Yeah, let's go live. Sure, we'll pay for use my. Ní fún mi ilé kó má jẹ sùn rárá o. Wọ́n ní Mr. Bọ̀pẹ́ ìwé ìṣọ̀tọ̀ ló yá dìde. Báwo mo ti fẹ́ ju báyìí? Ẹ bá mi palẹ̀ wọn. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí nìyẹn o. Ẹ filẹ̀ ẹ wọ́n kẹ́mi o kò tó tó yẹn. Àkùnrin a máa fi gẹ̀gẹ́. Alẹ́ wa kọ̀ọ̀kan. Ṣukura. Kí ló ní mò ń ṣe? No, bu ẹ, wọn ò tí ì bu ẹ. Ẹ má ì tí ì bu mi o. Ẹ mọ̀ pé bàbá ń gbà tó kọ́ yìí wà yẹn a máa ń dojú wèrè ni. Àwọn ilé kò má jẹ sùn rárá o. Wọ́n ní sídà abẹ́. Kọ́kọ́ disgrace wa. Kí ló sọ? Wọ́n ní bí kà sídà. Wọ́n ní sídà. Wọ́n ní kẹ́ ẹ jókòó kẹ́ tó disgrace wa. Mo ń ṣe pé kì í ní ìmọ̀ ń jókòó ní. Àmúránsì ọlọ́tẹ̀ ní yín sẹ́. Ọlọ́tẹ̀ ní. Wọ́n ní pé bọ́ọ̀dì ẹ̀jọ̀. Yẹn náà tó. Ẹ fún mi lò bẹ́ẹ̀, ẹ fún mi lò. Ṣàkàrà, wọ́n ti dá gbogbo ẹ̀ bólẹ̀ fún wa. Ẹ fún mi lò. While we are waiting on our phone. Androde o. Let's do something. Let's have some fun. Ẹ lè mọ padà tó yẹ. Oh yeah now, yes, mo ń bá yá jẹ́ mi ò gbé wa dání. This is your dance system, ṣàkó gbére dé. Ìwà ilẹ̀
Olùsí amúlù yẹn. Gbẹ́sẹ̀ kó tó ṣùmọ́lẹ̀ wá ṣe orí wọn lọ. We can see all of you coming online. Akú ọdún akú ìyèdùn ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀ láyé. Ojú òní sì wá. Nípa ìsàn ló gbà. Ìròyìn ẹ̀mí àjọmáṣe náà ni. Àjọgbàwẹ̀ láyọ̀ ni. Àtijọ́ máa rẹ́yìn àwẹ̀ náà ní láṣẹ Ọlọ́run. Àti lẹ́yìn àwẹ̀ báyìí. Kí fàájì kó kọ́ntínú ayé mi. Ilẹ̀ bọ̀m̀bọ̀m, ilẹ̀ fantastic. You really try, sir. Ẹ ṣe gbàrí, mo try, kò easy. Solo Made Mama, I see you. I see you. Àwọn tó gbúdú dà. Wọ́n lè dúró. Wọ́n lè bú mi sẹ́yìn, wọ́n lè dúró. Agbọ́dọ̀ Akúnyèdó. If you want to join us live, just request and join us live. Let's kick off the program before our fourth come on board. Ojú títí àwọn àjọsán bẹ́ẹ̀ ni ló ti sọ. If you want to join us live, just request, we'll have you on. And while we're doing that, we'll wait on our phone to join us live. Mo fẹ́ àzóhùn pé traffic wà ládùúgbò ẹ̀ ni. Traffic wà ládùúgbò Afọ́dù, where are you? Ibi sí ẹ wà báwo làwọn ọmọ ẹ̀gbá ṣe máa ń sọ ibi sí ẹ wà. Ọ̀dọ̀ àwọn pé madam ti ń bá mi pè lọ́wọ́lọ́wọ́. Okay. Ibi sí ẹ wà o. Ẹnìkan fẹ́ join ìwà aláwọ̀kọ̀ mi. Ó yá. Èyí bá rí ibà. Sorry. Pàdípà mi. Pẹ̀lú ilé fashion. Okay, you so okay. Ìwà akọ mẹ́ni. Ìbá yà. Yembes, we love you too. Princess Olúwatóyìn náà want to join Biko. I ti send you request ẹ join you. Àyẹ̀pá ìmọ̀ ọjọ́. Àjọsọ wọ́n ní number one chief àjọsọ yẹn. Can you imagine? Oya Princess Olúwatóyìn, let's have you. Àpá láti gbàjọba o. Princess, kí ló ṣẹlẹ̀ ṣe ń sá lọ ni ó yá come on board now. Wọ́n ọ̀fẹ́ jóni. Ìyàwó ló fún ẹ pé ọjọ́ wà ní. Wọ́n ti fún mi ládùúrà pé kí n máa kọ́ ìlú tó. Wọ́n ní kò ṣe fún mi lọ́nà kí n máa kọ́ ní tèmi. Ṣáàtì yóò fẹ́ wá ní àǹtí èdè sá lọ. Ó ti sá lọ kò mọ́jú ẹni ó ní. Princess na mouth you get. Ó ṣe gbé ọ̀lẹ́ lè dodo òbésèrè. What's keeping our phone? We don't know. I think he's trying to reach us now. He's trying to reach us now. We'll reach him soon. If you want to join us live, just let me know. We'll just add you and we'll talk about we'll have fun. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀ bí ẹ ṣe ń bọ́dún yín lọ lónìí. Amúrazì wọn àyè tàyàdù ni ó ti sún ó ti rẹ̀ wọ̀n. Alábòsí ni ìṣe ọlọ́run tí bá mú yín tí bá gbá yín mú. Yembesi ni. Yembesi ló pẹ́ sàbẹ̀. Hello, Pastor and Momsy. Maybe network o. Ṣé ẹ wà pa lọ́ka níjó yín àbí? Èmi gbọ́dọ̀ jó fún yín ni mo ṣe send request but ó dà pé network yẹn. Yá kí ló máa ń ṣẹlẹ̀ báyà máa lójú yìí kí la fẹ́ ṣe àbẹ́ ìṣòro. Iná dẹ̀ wá.
Ìyá Network yẹn ló máa jẹ́. Adéjùmọ̀ 86 ó yá ìwọlé kanlẹ̀. Ojú yín dán. Ìyá Ọláyé tó bá ṣe from Dubai. Ẹ kú ètò. Báwo lẹ ṣe ṣọdún lénìí? Ṣọdún nílé wa, a ṣe barbecue. Alhamdulilayi. Àkíláàsì àti rápọ̀dù o. Wọ́n ti dé. Ok. Wọ́n ti dé o. Wọ́n ti dé o. Tọ́ bá ti dé ẹjẹ́ káwọ́ dẹnu bọ̀ káwọ́ bú wọn náà ká tó bá wọn ṣeré. Thank you for joining us, madam. God bless you. You're welcome, sir. Yes, ma'am. Thank you. God bless you, my sister. We are... Avodu. Àtúmọ̀kọ́ta máa ṣe fún máa pọ̀ yẹn, máa pa orin yẹn. Afford ká tó gbẹ̀gbẹ̀ wà kọ́kọ́ jó sóbèsèrè tó ń dún lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ má jẹ́ tó gba àkókò torí àkókò ti lọ. Mi gbọ́. Ẹ má jẹ́ ká fi ijó gba àkókò torí àkókò ti lọ. Ẹ má gbé yẹn wẹ́ má fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ. Ẹni sùúrù. Ṣé rí òbésèrè tó láì gbogbo ní Fújì? So kì í ṣe bá ti jójó òbésèrè ló nira. Ẹ fẹ́ gbọ́, mo tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín pé mo pẹ́ wá. Mo parí fọ́nrán mi ní 7 kó mi kú, mo wá ń ṣáàjì ẹ̀. Ìyá ló wá pè mí ní fóònù ọ̀rẹ́ mi pé ṣé mo ti gbàgbé pé mo wà lọ́dọ̀ àwọn ayé lágo 8. Èmi náà ni mo àwọn aláyé àbí. Èmi ni mo kọ́ńtàtì ìyá pé ó yá bá mi jí bàbá. Mo dáràn o, ẹ̀jẹ̀ sáré lọ mú fóònù mi, mo wá tan fóònù mi, ẹ má bínú. Mo ní pé tọ́pìkì tàbí sọ̀rọ̀ ń pa. Ṣé àwọn aláyé àbí? Tọ́pìkì tàbí sọ̀rọ̀ ń pa yẹn, tọ́pìkì tó lágbára ni. Bẹ́ẹ̀ni. Ṣé ń gbọ́ mi? Ó yá, let's go. Go and go. We go. Nẹ́tíwọ̀kì yìí ò dá lọ́wọ́ yẹn. Kí ló fa nẹ́tíwọ̀kì yìí? Nẹ́tíwọ̀kì tí wàá wà òkè máa jẹ. Abọ́dúdé o, ẹ ṣọ́ ara yín bẹ̀ yẹn o. Gẹ́gẹ́ bí nǹkan oṣù tó ń ṣe yọ. Ọ̀dọ̀ tí ló ń ṣe gẹ́sẹ̀gẹ́sẹ̀. Bí ìnáwó inú òjò. Bàbá. Aláyé bàbá. Àkú ọdún akúyèdún ẹ̀mí á ṣe púpọ̀. Àwa nìyẹn o, ẹ̀mí á ṣọ̀pọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí proper ọ̀rọ̀ ká wá fijó parí ẹ̀. Ká fijó parí ẹ̀. Oníṣèwò. No problem. Àwọn kan ní ìbínú súnmọ́. Ẹ má bínú ìdọ̀bálẹ̀ mi lè. Kò sí wàhálà, bàbá ló ṣe ohun gbogbo. You are welcome on the program, my brother. Òyìnbó lẹ́yìn fẹ́ sọ, kò sí wàhálà. And we are so honored to have you on this. I'm good to go. Ẹjọ́ tọrọ lọ́dà mo ti gbẹ káàbọ̀ sórí ètò. Inú wa dùn pé a rí yín lórí ètò lénìí. Inú mi dùn. Ẹ̀ṣọ́ ọ̀pẹ lè gba flow lọ bẹ́ẹ̀. Mo ti padà wálé. Ẹ̀dẹ̀ máa bá lọ bẹ́ẹ̀. Mo máa lọ. All right, thank you so much for inviting me on this program again. Again. No, takọ́kọ́ yẹn Again. Takọ́kọ́ yẹn Again. Ó sùn wọn lélẹ́yìn. Hold on. Mrs. Kobelebe. Ó sùn wọn. Sir. Thank you for inviting me for the first time here. But Mr. Kobelebe, thank you for inviting me again. Wàá ṣeré. Oh, Mr. Afọ́dù ti smart jù mí lọ, ó yá máa bá wọn takùn ṣe mọ́. So bro, let's go there now. Àwọn kan sọ pé Yorùbá movie industry pé gbogbo àwọn tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹlòmíì bí ó ṣí ṣọ́ọ̀bù aṣọ á ṣí ṣọ́ọ̀bù bàtà ẹlòmíì bí ó bàbá ta mọ́tò á máa ṣe kíní kan lọ́nà ń pa kò sówó ń bẹ̀ eléyìí máa fún aláriwo ọjọ́ ká tó ń ṣe lọ́nà ń pa kò sówó ń bẹ̀ jàre wọ́n kàn ń dẹmọ ní
industry yẹn if you tó bá invest owó ẹ̀ síbẹ̀ fame ló fi ń wá kán lè máa rìn lẹ́gbẹ̀ẹ́ títì káwọn èèyàn lè mọ̀ pé Mr. Kògbérègbè ni afford nìyẹn kò sówó ń bẹ̀ rọ́nà ń pa. I know you have a different opinion about that. Mo mọ̀ pé like when we talk I to agree pé you are coming on this program you said no. Owó wà ń bẹ̀. Mo túra ní ìjọ̀gbọ̀n lẹ́gbẹ́ wáyé. Ọlọ́run á dá. All right, thank you so much. Thank you so much. This point tí mo fẹ́ make yìí ẹ lọ dì mú. Industry wa lákọ̀ọ́kọ́ ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní Nàìjíríà wọ́n build ẹ̀ lórí ìfẹ́ téèyàn ní sí. Passion. Tábà ní kò sówó ń bẹ̀. Àwọn bàbá wa tó ti ṣe tẹ́lẹ̀ náà wọn rówó ń bẹ̀ wọ́n dúró. Passion yẹn tá a rí lára wọn làwa náà fi wá. Ẹni tó ń ta kírìmù lẹ́nìí tó ń ṣí ṣọ́ọ̀bù bàtà lọ́la púpọ̀ nu wọn ò ní passion. Ẹgbọ́n mi o púpọ̀ nu wọn ò ní passion. Wọ́n fẹ́. Kò ń ṣe gbogbo wọn bọ̀ púpọ̀ nínú wọn. Wọ́n fẹ́ ní tí ó máa help business wọn ni. Ọ̀ wọ́n fẹ́ràn owó. Ọ̀ wọ́n fẹ́ràn owó passion wọn lọ. Ọ̀rọ̀. Now, ẹ jẹ́ ká ti bìkan wò. Industry tó sọ pé kò dáa mọ́ yẹn. Àwọn kan ti ń kó 400 million wáyé aṣẹ́bẹ̀ òfin ẹ̀yọ̀ kan 100 million. 200 million. Yorùbá àbí English movie àbí mix. Mo ṣì ń lọ bẹ̀. Okay. Àwọn tó wá ya fíìmù 100 million yẹn. Wọ́n fẹ́ gba Grammy Award àbí kí ni award tó máa ń gbà pẹ̀lú movie. Africa Magic Award náà. No, Africa Magic kò bí bẹ̀rẹ̀ ló fẹ́ wá gbà. Irọ́ Africa Magic kọ́ mo ń sọ o. Africa Magic. Kí ló ń gbà ní bíbá yìí? Òun náà. Oscar. Wọ́n tún wá sọ fún pé wọ́n nígbà nítorí pé English pọ̀ jù kó lọ sọ yòó kó lọ sí díẹ̀. Wá ṣeré. Now, are you now telling me pé èdè yẹn ò make sense? Torí pé bẹ́ẹ̀ láti padà lọ́wọ́. Bẹ́ẹ̀ni, ibẹ̀ là ń lọ. Ibẹ̀ là ń padà sí. My brother, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Yorùbá film or no Yorùbá film, tó bá náwó wà rówó. Tó bá náwó wà rí owó. Tó bá náwó ò ní rówó. Tó bá wá náwó tó tẹ̀lé ìlànà tó yẹ kó tẹ̀lé wà jẹta. Àwọn ẹlòmíràn ó wá jóná. Kí làwọn ìlànà yẹn? Ẹ ti ráwọn tó ń ṣe tó ń gbé lọ sínímà. Yéwándé Adékọ̀yà àbí kí ni ọmọ mi ń jẹ́ Yéwándé Abíọ́dún. Bẹ́ẹ̀ni Kudi Klepto. Ó gbé fíìmù ẹ̀ lọ sínímà Yorùbá ló sọ. Àwọn Rock TV ẹgbọ́ o. Àwọn Rock TV lóko wọ́n ti ń gba Yorùbá mú kí wọ́n tún wá pé wọ́n ní jọ wá ṣiṣẹ́ fún wa Yorùbá nìkan Yorùbá wọ́n dẹ̀ fún lówó gidi. Ẹ tún wá gbọ́ Afronoli wọ́n invite mi àti Báyọ̀ Tìjání. Ẹjọ́ ṣé mo ṣe English film? Ṣé Báyọ̀ ń ṣe English film? No. Èdè tí ó jẹ́ general language wa ní Nàìjíríà ní English. Ìyẹn ò mí pé English film tó ń ṣe Nàìjíríà wọ́n gbọ́ ní England o. A ṣì máa subtitle ẹ̀ o. Ó yàtọ̀ sí English. Wọ́n ti understand ẹ̀ gan. Ó yàtọ̀ sí English. Ìyá mi English gbò là ń ṣe. Subtitle yẹn náà máa ń wò táwọn àwọn tiwa ń bàtọ́ àwọn èèyàn àwọn funfun tó máa fẹ́ wo English movie wa. First major problem ta ni ó ní
confidence, complex. Mo fẹ́ sọ̀rọ̀ kan lálẹ́ yìí. Ẹ tó ti pè mí lórí wàhálà. Wọ́n ti mọ̀ mí. Wọ́n dẹ̀ mọ̀ pé mi ò fi gbá kọ̀bọ̀ kan nínú. Wọ́n mọ̀ mí dáadáa. Bẹ́ẹ̀ni wọ́n ti mọ̀. Glow. Kí lorúkọ ẹ tó ní Glow? Mike Adenuga. Mike Adenuga. Wọ́n ní Glow ní Èkó. Ambassador wọn mélòó ló jẹ́ Yorùbá artist? Wọ́n rà pé wọ́n ti lo Ọdúnládé rí náà. Wọ́n lo ọdún, wọ́n lo Fúnkẹ́, wọ́n lè lo Pàkó. Wọ́n lo Fúnkẹ́ bẹ́ẹ̀. Wọ́n lo Pàkó. Lẹ́yìn mẹ́ta yẹn, àwọn ọmọ náà tún lò àwọn ọmọ Ìgbò. Bẹ́ẹ̀ ni, ọmọ Ìgbò ló tún lò. Èkó yẹn gẹ́lẹ̀ Ìgbò àbójẹ́lẹ̀ Haúsá. Kò sí Yorùbá tó lè gbé sí bíbọ̀dù nílẹ̀ Haúsá wọn kò pọ̀ sí. Confirm. Tí o bá ti ń ṣọmọ ọ̀gbẹ́ who be that? Now who is that person? Kò sí bíbọ̀dù tó lè gbé Yorùbá sí nílẹ̀ Ìgbò. Ó ṣe jẹ́ ilẹ̀ Yorùbá tá a máa fẹ́ bàjẹ́. Yorùbá dẹ̀ ní Mike Adenuga. Ọ̀rọ̀ nìyẹn o. Àwa ara wa là ń kú ìwà. My brother, mo ní bìlífù kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ibẹ̀ bó pẹ́ bóyá, àwọn òyìnbó náà máa kọ́ àwọn ọmọ wa ní Yorùbá, wọ́n á dẹ̀ máa gba owó ńlá. Ibi tá a bá ṣe ń bá lọ yìí. Ìyá mi, òyìnbó ti ń lùlù o. Bẹ́ẹ̀ni. Confirm. Bẹ́ẹ̀ni. Confirm. Gbogbo ta ní ìlú òyìnbó ti ń ṣe o. Kò jọ wá lójú, ó jọ wọ́n lójú. Wọ́n máa padà ta fún wa lásì. Ẹ má bínú brọ́dà mi, mo kàn fẹ́ sáré kí brọ́dà wa kan tó join wa. Ọláìyá Igwe, you are welcome on board. Ẹ ṣé gan sir for joining us on this live call. Borúkọ wà online bẹ́ẹ̀ ni Ọláìyá. Àwọn jẹ́ custodian African culture ó nìyẹn. My brother, okay, ẹ má jẹ́ kí wá deviate kúrò ní normal question fún àbábọ̀. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yìí. Ẹ mọ múbì tó ń pè ní Apocalypto. Sure. Ṣé mo pé èdè tó sọ bẹ́ẹ̀ wọ́n create ẹ̀? Bẹ́ẹ̀ ni kò sẹ́ni wọ́n create èdè yẹn àsìkò exist. Èdè yẹn ò sí láyé. For real? Ẹ bá wọ̀. Èdè yẹn ń ṣe ìjèlú kankan. Fíìmù yẹn tà ju. Ó tà ju. Titanic lọ. Now, Indian movies, they do their movies with their language and it is accepted worldwide. Yes. Korean movies, they do their movies with their language and it is accepted. Ọwọ́ Àfisọwọ́, I try to. Àfisọwọ́ is here too. Àfisọwọ́ is here. Now, ẹ jẹ́ ká kọ́kọ́ parupọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ bá gbogbo àwọn advertising agency yẹn, ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. Come appreciate wa. Let them appreciate that language. Lagos is the general place they have more sales in whatever they produce. And Lagos is in Yoruba land. Bí wọ́n bá ti accept tí English bá ṣe fíìmù dáadáa, ẹ jẹ́ kán ra fíìmù ẹ̀. Tí Yorùbá bá ṣe fíìmù dáadáa, ẹ jẹ́ kán ra fíìmù ẹ̀. Ṣé máa sọ fún mi bẹ́ẹ̀ ni ra fíìmù TK ni? Ní fẹ́ tẹ̀. Now, ẹ wá jẹ́ káwọn ọmọ wa tọ́lọ́run tún ti kẹ́ bí irú Kúnlé Afọláyan. Bí irú àwọn Mọ́tọ́lá Jọládé. Bí irú àwọn Fúnkẹ́ Akíndélé. Àwọn Fúnkẹ́ Akíndélé, àwọn tó yàn yín máa kù. Ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ láti promote language kí wọ́n sọ fún mi pé kò ní tà. Ṣé mọ̀ pé orí live video la wà yìí? MITV ni mo ti ń ṣiṣẹ́. Ẹ má bínú. MITV mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Wọ́n wá gbé Ọmọ́tọ́lá Jọ̀ládé wá sí orí program. Live ni mo wà, mi ò hide o.
wọ́n wá gbé wá sórí program wa máa ń ṣe program kan by Wazobia Plus ní orí MITV láàárọ̀ wọ́n wá gbé wá sórí program yẹn ìgbà tó wá dé wá ní wọn sọ fóun pé Yorùbá lòun fẹ́ wá sọ wọ́n wá ní láti máa sọ fún gbà but Ọmọ́tọ́lá Yorùbá ní ẹ̀ Yorùbá la fẹ́ kọ́ ó ní láyé pé òun ò lè sọ Yorùbá ṣé mo pé kò sọ Yorùbá kò ṣe program yẹn she has to wait for another program tó jẹ́ English. ìyá mi cherry tribal. she wait for another program tó jẹ́ English láti ṣe. cherry racism tribalism ó wà Nàìjíríà o. tó bá ṣe English tó bá jẹ́ orúkọ Yorùbá wọ́n lè má ra lọ́wọ́ ẹ̀. Imagine. pé àwọn tí wọ́n jẹ́ lágbára kàbá tó ń ta fíìmù tó jẹ́ English film Ìgbò ni wọ́n. ṣáwò ní kàbá tó fẹ́ àwọn ò lè ní kàbá tó lè promote Yorùbá ni. can't you have a kàbá. a ní kàbá bọ́ ibi tá a ti ní problem ni pé complex wọ́n rí àwọn kàbá wa. ayé ń ṣe wọn. tí n bá ṣọ there was a time tẹ́bá mẹni tó ń pè ní Ọláwáyé Ventures. Ọláwáyé Ventures. àwọn ni wọ́n pè ní marketer gbogbogbò. He was the head of Yoruba and Igbo. Marketers then. Why tí Ọláwáyé ò ṣe break ìdí yẹn láti jẹ́ kó jẹ́ pé gbogbo wa àjọ ń ṣe kankan náà. Yorùbá lè ṣe ní Igbo. Igbo lè ṣe ní Yorùbá. Jẹ́rí kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n jẹ́ kí bá ṣe ń fẹ́ bí mo ṣe wà yìí bó ṣe wù mí lọ́kàn wọ́n ti tàn wá náà pé ká fi Yorùbá lẹ̀ ká wá ṣe English. wọ́n ti sọ fáwa náà. wọ́n ti sọ náà pé Yorùbá tó gbé Yorùbá ń fi ṣe à ń fi Yorùbá ṣe pé ká lọ change ẹ̀ sí English. nígbà mi sọ pé ẹgbẹ́ sí ní sọ English afẹ́kẹ́ gbogbo àwọn to said no. àwọn directors sin ẹ̀gbọ́n kan do English ọmọ Yorùbá wọ́n ṣe ń kí orientation wọn àwọn náà fẹ́ kébi pa wọn wọ́n á join wọn bọ́ àwa kọ́pà a nífẹ̀ẹ́ èdè tá à ń sọ yìí. bẹ́ẹ̀ni. ṣé má parọ́ fún yín bàbá mi English ni mo fi bẹ̀rẹ̀. mo ti ṣiṣẹ́ fún Wọlé Ṣóyínká rí mo ti ṣiṣẹ́ fún Bọ́lá Ìgè rí stage play. mo ti ṣiṣẹ́ fáwọn legend tó kọ àwọn ìtàn ńláńlá bọ́ ọgbà tí mo decide láti ṣe fíìmù mo fẹ́ ṣe Yorùbá ni. èdè yìí ẹ jẹ́ ká tàn lé. so in essence ẹ má jẹ́ ń tàn yín Yorùbá tẹ́ bá ṣe fíìmù gidi ẹ máa rí ta. bẹ́ẹ̀ni. okay ká tó di pé obviously a máa lò ju 1 hour lọ so tí 1 hour lẹ́yìn bá ti tán a máa padà lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ lè yá mi ní time tó tọ̀. Oh my God, I tún gbádùn this man. èmi ò kó banana jẹ o. ó yá lọ tọ̀ a máa mú ẹ padà tó bá ti dé. mi ò lọ ẹ má lọ mi ò lọ. láti máa wá wọn káàkiri. sáà ni máa gbọ́ ṣòro. gbogbo èèyàn lè gbọ́ ni. Brother wa Àfísọwọ́ ẹ káàbọ̀ sórí ètò. Àfísọwọ́ bàbá God bless you we love you. Pọ́sí. If Igwe Ọláìyá Igwe if you are still online ẹ jẹ́ ká bírèkì wàhálà yẹn báyìí. Ọláìyá Igwe kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ ti ní script lórí Mr. and Mrs. Kògbérègbè àti tablecast pa tẹ bá mọ nǹkan tó wà ń bẹ̀ wọ́n ò ká bá jọ mí mọ nǹkan tó dé gbogbo àti ìmọ̀ àárẹ̀ ẹ̀gbọ́n yẹn kọ̀mẹ́díà lèmi máa ń rí. ó ní láti lọ wo péjì Ìyábọ̀ Òjó lè ní. kọ̀mẹ́díà lèmi máa ń rí. ẹ káàbọ̀ jàre ẹ túbọ̀ padà. mo láwọn mẹ́ńtọ̀ kan ní indọ́sírì tó jẹ́ pé tẹ bá wo acting mi náà ẹ máa rí kó súnmọ́ tiwọn díẹ̀. Délé Odùlé Ọláìyá Igwe wọ́n lè serious wọ́n lè sọ di kọ́mẹ́dì mọ́ yín lọ́wọ́ bọ́rọ̀ ní ayé olùmọ́lá nílé ayé. Olùmọ́lá ni that's true. Only I started from English film
If you are not Igbo or you use a Igbo name, you cannot move with them. Etibo. You cannot. So you have to be part of them. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ mistake òyìnbó ẹ̀ náà máa wá ń gbà yẹn that's. Ìgbà náà máa ní H factor àbò ní kíní kan factor I mean H factor àbò ní kíní kan factor. Ní factor tí bí mo ṣe wà èmi ò ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà àfi tí ọwọ́ mọ̀ mí dáadáa Igwe káàbọ̀ ọwọ́ mọ̀ mí dáadáa mo ti sọ̀rọ̀ kan rí ní meeting lọ́jọ́ kan mo ní kọ́ ṣe gbogbo wa ká máa pàdé ní meeting lẹ́ẹ̀mejì lọ́dún Igbo àti Yorùbá àtàwùsá kí gbogbo wa máa ṣe meeting papọ̀ lọ́dún. Kọ́ máa fàwọn meeting yẹn central places tó bá yá fúnra ara wọn púpọ̀ ni wọ́n máa mọ̀ púpọ̀ ni wọ́n míì máa padà bọ̀ fún wọn ò ní sá. Ó máa mọ̀ pé wọn ò ní sá. Ìyá mi sọ lè bá wa rìn láàrin Mushin ni. Ẹ̀mí wọn gbé. Wọ́n mọ̀ wọ́n. Wọ́n mọ̀ wọ́n Mushin náà bá dẹ̀ mọ̀ ẹlẹ́kọ̀ọ́ gbóná ti mọ̀ ẹ́. But they have really tried and the reason tí mo lè fún wọn ní kudos ni pé wọ́n package wọ́n láwọn foresight kan táwa ò ní. Ibẹ̀ ni next question wá ń lọ. Ibẹ̀ ni next question wá ń lọ. Ọláìyá ó ní you are all mad for using ọmọ Yorùbá to fi Yorùbá ṣakọ kí náà sọ yìí náà. Cancel. Kí lẹ́gbọ́n sọ mi rí kàdáadáa. You are all mad for using ọmọ Yorùbá tó fi Yorùbá language ṣakọ. Ọmọ Yorùbá tó fi Yorùbá language ṣakọ. Ẹ má dá wọn lóhùn jàre ara wọn fà ní. Igwe ẹni tí ò bá ti pọ́n èdè ẹ̀ lé ó fi àpò yàpọ̀. Bẹ́ẹ̀ ni ó fọwọ́ sí júwe lé bàbá ẹ̀ ni. Yorùbá industry mo rí pé most of àwọn ta tí ó expect pé wọ́n lè máa gbé language yẹn gan gansìn àwọn náà ò ṣe movie Yorùbá mọ́ wọn tó má dẹ̀ ń ṣe náà wọ́n ti ń code meat. Ọjọ́ kan àbúrò tó bí tẹ̀lé mi ó wà l'Àbújá ó wá pè mí ó ní kóun tó lọ Àbújá ìkànnà àwọn church member àwọn ló manage Kúnlé Afọláyan kí n lọ fún wọ́n lè package èmi náà wọ́n lè manage wọ́n lè ṣe mo dẹ̀ lọ kò sẹ́ni tí ó fẹ́ packaging kò sẹ́ni tí ó fẹ́ management. Ṣé ń gbádùn mi o. Confirm. Mo bá rí ọ̀gbẹ́ni tá à ń sọ yìí gbà tó kọ́kọ́ sọ lọ sọ̀bọ̀ ó ní tí n bá ṣàkíyèsí ó máa dùn mí pé ọ̀rọ̀ Kúnlé Afọláyan ni mò ń sọ kó má bínú sí mi kó má bínú mo fẹ́ sọ àwọn nǹkan tó ń dùn mí lọ́kàn ni. Wọ́n ní Kúnlé Afọláyan pé ṣé mo ṣàkíyèsí pé first film ẹ̀ Yorùbá title ní Ìràpadà. Ìràpadà tó fẹ́ ṣe second one mi ìrántí title yẹn mọ́. Ṣé òun kan ni figurine ni? Figurine kejì. Wọ́n láwọn ní kó má lo Yorùbá mọ́ káwọn ayé lè accept ẹ̀. Òun náà jẹ́ kò lo Yorùbá bẹ́ẹ̀ mọ́. Ó wá padà miss èdè nínú fíìmù kan lè accept ẹ̀. Lóòótọ́ wọ́n accept ẹ̀. But ibi tí problem wà gbọ̀ngàn ni pé ẹ lè fẹ́ ní breakthrough. Kẹ́ ẹ wo ibi tí breakthrough yẹn wà. Kẹ́ ẹ dẹ̀ ṣe nǹkan tẹ́ máa ṣe láti ní breakthrough. But tẹ́ bá ti ní breakthrough, kí ló dé tẹ̀ jẹ́ kó yé wọn pé mo ti débẹ̀ bá ṣe gbọ́dọ̀ tún ṣe. Fídíò yìí ti fẹ́ tán sí i, a máa jáde.